Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ẹ̀rọ Seyi Makinde náà ni ó ti sọ gbangba o wípé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ó ṣì wà láyé o, ó ṣì wà láàyè. Bákan náà ni ó ti tako àwọn ọ̀rọ̀ pé ẹgbẹ́ òṣèlú náà ti kú. Ó tẹnumọ́ pé kò rí bẹ́ẹ̀ o, ẹgbẹ́ òṣèlú náà túbọ̀ dúró wámúwámú ni o. Kódà ó ti gbáradì fún ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027. Gómìnà Makinde sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti gun gúúsù ìwọ̀ oòrùn eléyìí tó wáyé nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lánàá òde yìí. Bákan náà àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú náà àti àwọn ènìyàn gbòógì nínú òṣèlú láti ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, Ọ̀yọ́, Oǹdó, Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì náà ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ náà o. Ó ṣàfikún pé ìpàdé yìí náà ló ṣàfihàn pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ó ṣì wà láyé, ó ṣì wà láàyè o. Ó ní ṣe rí gbogbo àwọn tó sọ pé ẹgbẹ́ òṣèlú náà ti kú. Ó ní ajé pé wọn ò mọ nǹkan tí wọ́n sọ ni o. Ó ní mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà gbangba pé ẹgbẹ́ òṣèlú náà ṣì wà láyé o. Ó ní gbogbo àwọn tó ń ro ìṣubú ẹgbẹ́ òṣèlú náà, ó ní ojú wọn náà ni ó ṣe o. Ó ní yóò yà wọ́n lẹ́nu kọjá yé. Bákan náà ni ó ti wá rọ àwọn adarí àti àwọn ọmọ ẹgbẹ́ káàkiri igun náà láti túbọ̀ wà nínú ìṣọ̀kan o, kí wọ́n sì fira wọn dì sí àwọn agbègbè wọn àti ìjọba ìbílẹ̀ wọn. Ó wá sọ dímọ̀ wípé yóò sì dára fún wọn. Lákòótán, Makinde túbọ̀ rọ àwọn ọmọ ẹgbẹ́ náà láti túbọ̀ jẹ́ olódodo àti olótìtọ́. Bákan náà ni ó ní ìrètí ṣì wà fún igi tí a gé lórí o, léè tó túmọ̀ sí wípé ìrètí ṣì wà fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP.